nǹkan tèmi máa sọ fún bàbá Ìjẹ̀ṣà òun ni pé wọ́n ní ọ̀bẹ ti gọ́mọ lọ́wọ́ wọ́n wá ní kó sọnù ẹ̀dùn náà sọ́bẹ̀ ò ti ṣe ní tó máa ṣe. jẹ́ kí n sọ fún ẹ àdúrà ní ká máa gbà pé ogun tó ti ṣẹ́ ogun yẹn ò gbọdọ̀ gbérí mọ́. tó bá tiẹ̀ pé o lọ sí fún interview tó bá lọ fún jẹ́ kó jẹ́ pé ihun tuntun tó wà nínú ẹ tí ayé mọ̀ ẹ́ mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó gbọ́ ẹ fi ń búyọ tó fi ń bọ́ fámìlì ẹ àbí tó fẹ́ fi ṣeré láyé òun ni kó gbé jáde. má tún ever sọ pé o fẹ́ wéra ẹ mọ́. Ọlọ́run ti ṣẹ́gun fún ẹ ayé dẹ̀ ti panu mọ́ fúnra rẹ. má lọ wú ogun tí Ọlọ́run ti ṣe kíni tí Ọlọ́run ti ṣẹ́. jẹ́ kí n sọ fún ẹ nítorí pé ayé yìí kò kí ń sọ̀rọ̀ rẹ pẹ̀lú yàn. gbogbo ìgbà tó bá hùwà rere ta ló fẹ́ gbé ẹ sórí ta ló tó fẹ́ ti torí ẹ wá sórí afẹ́fẹ́ pé kó sọ pé ó yẹ ẹ wo bàbá Ìjẹ̀ṣà o fíìmù tó ṣe ẹ lọ bá ara o kò sẹ́ni tó máa sọ o. ṣùgbọ́n ẹlòmíì tí ò níṣẹ́ kankan tí ò tiẹ̀ ní kankan tọ́rọ̀ ẹ ò kàn ní tó jókòó sílé tó bá òun náà kàn wò pé jẹ́ kóun náà tó kóun náà lè rí kankan sọ lásìkò yìí wọ́n á máa bẹ wọn ẹ̀tẹ́. àbùkù èèyàn ní ayé ṣe kí ni ló ń wá káàkiri ẹni tó ṣubú tó máa tẹ̀ mọ́lẹ̀ òun láyé ń wá káàkiri. ìwọ tọ́lọ́run ju ẹ nínú ẹrọ̀fọ̀ ìwọ ni kó wá kíyèsára kó wà bí ọ̀jọ̀gbọ́n. ìhun re tó wà nínú ẹ táyé fi ń pọ́n ẹ lé òun ni kó sọ̀rọ̀ lórí ẹ̀. tó o bá rẹni tó fẹ́ tiẹ̀ ń tìkùtì má tira ẹ̀ fi ẹ̀yìn ẹ̀ kan ìgànnà torí tẹ́yìn tó bá ń tì tẹ́yìn ẹ̀ bá kan gànnà kò síbi tó ń lọ mọ́. so Ọlọ́run ti ṣẹ́gun fún ẹ ọgbọ́n ìmọ̀ àti òye ẹ òun ni advice mi máa fún ẹ nìyẹn. níbẹ̀ ni and then gbogbo ẹ̀yin tẹ́ ń wá òkìkí kẹ́ ẹ tó ṣiṣẹ́ òkìkí ẹ lọ kíyèsára nítorí wípé àwọn iṣẹ́ òkìkí tẹ́ ń ṣe yẹn ẹni tára ẹ ò bá balẹ̀ àbí tó bá ní bọ́ọ̀tì kan tó bá lọ ṣiṣẹ́ òkìkí Ọlọ́run ò ní jẹ́ kó yọ lẹ́nu o. fún díẹ̀ yìí gbogbo nǹkan tẹ́ ń gbọ́ lónìí yìí ọgbọ́n ló fi fún yín o. àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọgbọ́n ló fi fún yín o. àwọn tó ń prosecute yín ẹ má bẹ ẹnikẹ́ni jà lásìkò yìí. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ewu ń wu yín lọ́wọ́lọ́wọ́ níṣe ni kẹ́ ẹ lọ calm down. bàbá Ìjẹ̀ṣà ni mò ń bá sọ̀rọ̀ yìí o kó o lọ calm down nítorí pé inú mi á máa dùn sí ẹ ẹni mímọ̀ mi ni ẹ tipẹ́tipẹ́. so tí n bá dẹ̀ rí ẹ tó bá ń perform àwọn nǹkan tó wà nínú ẹ tọ́lọ́run fẹ́ gbé jáde àwọn kò ń pa àwọn èèyàn lẹ́rìn o mọ ilé ayé èèyàn tó ti túnṣe nípa ìwà tó máa fi ń pa àwọn èèyàn lẹ́rìn àti oríṣiríṣi. ṣùgbọ́n eléyìí wá ti dé báyìí ó dẹ̀ ti dé fi sẹ́yìn bí ìgbà tí eégún fi ṣọ kó jẹ́ kó òun kó lọ kó tẹ̀ má mention ẹ̀ mọ́. àwọn tẹ́ jọ ní kàńtà gan kó lọ bá wọn pé tó jẹ́ ká ní kàńtà ni ó dà dáríjì mí kó o bá lè rọ́nà lọ. òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ fún ẹ gẹ́gẹ́ bí ọmọ ìyá mi. torí bó ti lọ kẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ni nítorí pé o ti lọ kẹ́kọ̀ọ́ oyún ẹ̀ ò ní dùn pé kí nǹkan kan tún gbé ẹ padà sírú ibẹ̀ yẹn. o mọ iye ọdún 5 yẹn tó yẹ pé ta ló wà ní o mọ nǹkan tó máa ti fi ṣe. bóyá Canada Amẹ́ríkà ló bá tún ti lọ ṣe ṣúùtì míì tó yẹ pé àwọn aya tún ti gbá tiẹ̀. bóyá o bá ti kọ́lé bíi 2 àbí kó tún ti ṣe ohun rere míì ṣé ohun rere náà ló wá yí sí bí ayé ṣe le tó nísìn. so calm ara ẹ down kó ké sára. Ọlọ́run dẹ̀ fẹ́ fún ẹlẹ́mìí gígùn ní nǹkan tó ń ṣe fún ẹ yìí. that is why àwọn ọ̀tá tó rí yẹn ọ̀rẹ́ ẹ ni wọ́n bí ẹ sọ òbùfọ̀ Ọlọ́run ni wọ́n sí ẹ. Ọlọ́run ó lè jẹ́ nǹkan tí ò bá mú ẹ̀mí ẹ lọ lójijì òun náà ń sọ fún ẹ yẹn. ìgbà tó jẹ́ pé wọ́n ń ṣọ́ ẹ tán fẹ́ mú ẹ láti gbẹ̀mí ẹ òun lọ́lọ́run lọ fi ẹ pamọ́. so nígbà tó Ọlọ́run dẹ̀ ti wá gbé ẹ jáde ní sìn gbọ́ kíyèsára. ihun tó máa dùn ní pé kí ni mo fẹ́ gbé fáyé tá yóò fi fẹ́ràn mi padà kò ń ṣe nǹkan tó tún máa fi dógun jọ tó máa dúdú bó tiẹ̀ padà sọ́hùn tí wọn ò ní fẹ́ rí ẹ ní gbòòrò mọ́. ní pé kó má sọ̀rọ̀ nípa. kó má sọ̀rọ̀ ní ohun tó ti lọ náà. ihun tuntun tó yẹ pé àkàntẹ̀ ṣe program mi dáhùn pé ẹ̀yìn bàbá Ìjẹ̀ṣà ti padà bó ṣe ń ṣe o nǹkan ta ní ìdẹ fún nìyẹn. àwọn tó wá ń jáde tán kọ́ nísìn pé. àwọn tó ń jáde tán yẹn ẹ jọ àti àwọn tó tọ́ láti jáde tán àtàwọn tí ò tọ́ láti jáde tán ẹ sinmi mẹ́dọ̀. ẹ wò ó pé ògo ènìyàn ni tẹ́nìkan wà tí ó ṣẹ̀rí ni. wọ́n béèrè lọ́wọ́ Jésù ẹni rere ó ní ìjẹni rere kan wà. ihun tẹ́lòmíì ṣe ní kọ̀kọ̀ tọ́lọ́run bò ó ju ti bàbá Ìjẹ̀ṣà lọ. tó tọ́lọ́run bá bù ẹ̀ láṣìírí ta ni wọ́ tó fẹ́ tú àṣírí bàbá Ìjẹ̀ṣà. ibi tó dé yẹn ìwọ fojú wo lọ sàá wípé mi ò ṣe ohun ìbàjẹ́ kankan rí. bẹ́ẹ̀ ni kò fojú wo kò sọ nínú ọkàn rẹ pé no mi ò ṣe ohun ìbàjẹ́ kan rí. ihun tó ṣe tó Ọlọ́run tó bá gbé síta in fact á burú ju ti bàbá Ìjẹ̀ṣà lọ. ní fún ìdí èyí tó bá ti wá wò bẹ́ẹ̀ ní tí bàbá Ìjẹ̀ṣà ṣe ó dáa ṣùgbọ́n
ó ti jìyà ẹ̀, ọlọ́run dẹ̀ ti gbé padà. Ẹ jẹ́ kí gbogbo nǹkan yẹn kó panu mọ́. Kọ́lọ́run kó jọ kó ṣàánú gbogbo wa. Kọ́lọ́run jẹ́ kí ọlá wa even ẹ tó sì lè padà dọ̀rẹ́ tẹ̀lé máa ní ìtẹ̀síwájú àti ìlọsíwájú lórúkọ Jésù. Yóò dára fún gbogbo wa o. Àti bàbá Ìjẹ̀ṣà àtẹ̀yìn tó ṣẹ̀ fún, ọlọ́run á dáríjì gbogbo wa, á dẹ̀ ṣàánú wa, kò jù bẹ́ẹ̀ lọ lórúkọ Jésù Olúwa wa. àmín. Nọ́mbà làwọn lè pè yín sí sà. Tó máa fẹ́ pè mí, ìwọ tó bá fẹ́ pè mí lórí 777, ìwọ tó fẹ́ kó gun ẹ buyọ, ìwọ tó fẹ́ 777 tàbí 555 tàbí 222. Àwọn wọ̀nyí òun náà ń lò nísìnyí, nǹkan ẹ̀mí ni tí ògo á búyọ nírọ̀rùn, tí wàá rí pé ire dé, ọkàn ẹ̀ dẹ̀ balẹ̀. Ògo yẹn kò ní mú bí dání, even tó bá jẹ́ pé ibi kan wà nú ọ̀rọ̀ ẹ, abẹ́ mú kúrò. Gbogbo òkùnkùn ní borí yín o. Ìmọ́lẹ̀ lélẹ́yìí tó tayọ gbogbo òkùnkùn, tókùnkùn ò sì lè borí rẹ̀. Ẹni tó bá lò òkùnkùn ní borí ẹ̀. Mo sọ fún pé mi 070 360 38757. Gbọ́ lẹ́ẹ̀kan sí 070 360 38757. Nọ́mbà yẹn nìyẹn. Lórúkọ Jésù, ògo gbogbo àwọn ò ní wọ mí o.